ẹ̀rí yẹn náà inú ẹ̀rí jẹ́ tó máa mọ́ wa wọ́n máa sọ pé mọ̀lúdì kò sí ti ó burú níbẹ̀ famara an-nasu hasanan fahuwa indallahi hasanun wa ma ra'ahu an-nasu sayyi'an fahuwa indallahi sayyi'an ìtàwọn èèyàn bá rí kọ́dá lọ́dọ̀ Ọlọ́run náà yọ̀dá ìtàwọn èèyàn bá ní kọ́dá lọ́dọ̀ Ọlọ́run náà kọ́dá tá a bá tilẹ̀ sọ pé mọ̀lúdì dá ọ̀dá lọ́dọ̀ Ọlọ́run náà nù bá a bá ní kọ́dá lọ́dọ̀ Ọlọ́run náà nù á wàá bí wọ́n léèrè pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ọ̀rọ̀ yìí lálàáfíà o Ànábì kò sì sọ Abdullahi ibn Mas'ud ló sọ ọ̀rọ̀ yìí lálàáfíà àwọn èèyàn máa ń fi sọ̀rọ̀ Ànábì kò sọ Abdullahi ibn Mas'ud ló sọ ṣùgbọ́n ọ̀rọ̀ tẹ́lẹ̀ Abdullahi ibn Mas'ud sọ yìí ẹ ṣàbòsí pẹ̀lú ọ̀rọ̀ náà kí lábòsí tẹ́ ẹ ṣe Abdullahi ibn Mas'ud sọ ọ̀rọ̀ yìí níjọ́ tí wọ́n fi Abubakar jẹ àlífà Abdullahi ibn Mas'ud wà sọ́njọ́ náà pé mara awul muslimuna hasanan fa huwa inda Allahi hasan ntí mùsùlùmí bá rí pọ́ da lọ́dọ̀ Ọlọ́run náà ọ̀dà náà ni wa mara awul muslimuna sayyi'an ntí mùsùlùmí bá ní kọ́ da fa huwa inda Allahi sayyi kọ́ da náà ni wa qad ra'a as-sahabatu jami'an gbogbo sàábẹ̀ tí rí pọ́ da o an yastakhlifu Abubakar pé kí Abubakar jàlífà ibi tó lọ sí njọ́ náà nù kò lọ síbi mọ̀lúdì ó di méní ìyẹ́jọ́ kan sẹ́ẹ̀mọ̀ pé àwọn mùsùlùmí tí Abdullahi ibn Mas'ud ń sọ ń bẹ̀ wọn kì í sèmi àti wọ àwọn sábẹ́ ni wọ́n ń jẹ́ mùsùlùmí bẹ̀ àwọn sábẹ́ ni tí wọ́n bá ní tí mùsùlùmí bá rí tó bá dáa kì í sàwa ni wọ́n ń wí o àwọn mùsùlùmí àkọ́kọ́ ni wọ́n ń wí àwọn sábẹ́ ni ló fi jásí pé ńgbà tí ọ̀sán jọ yẹn níjọ́ wọn Abubakar jàlífà lọ sọ pé yín tí gbogbo ẹ̀yin sábẹ́ yìí bá rí pọ́ dáa ṣé sábẹ́ ṣé wọn ò ní tẹ́síkìyà lọ́dọ̀ Ọlọ́run radiyallahu anhum wa radu anhu ṣé wọ́n ní tẹ́síkìyà kó tó ní mọ̀lúdì dáa Ànábì fọ àwọn sábẹ́ rẹ̀ mọ́ ó ṣe tẹ́síkìyà fún wọn ó rẹ̀kọ́máǹdì wọn tá ń fọwọ́ mọ́ tá ń rẹ̀kọ́máǹdì ẹ tí wọ́n mọ̀ dá ṣẹ̀rí alẹ̀ lẹ́yìn náà tẹ́ bá wo musnadu Dawud Tayalisi lẹ́yìn ọ̀rọ̀ kan yìí náà nígbà tí Abdullahi bin Mas'ud ó kílẹ̀ ọ̀rọ̀ tó sọ dáadáa ó jẹ́ ó yé yín pé ẹ̀yin kò ń bá wí àwọn sábẹ́ Ànábì lòun bá wí ó ní inna Allaha nadhara fi qulubil ibad Ọlọ́run wo ọkàn àwọn ẹrú lọ gbà fawajada qalba Muhammad sallallahu alaihi wasallam khayra qulubil ibad ó rí pọ́kà Ànábì lọ́kàn tó dáa jù faba'athahu bi risalatihi ó wá ní kó jíṣẹ́ lẹ́tà fún wa thumma nadhara fi qulubil ibad ó wá wo ọkàn àwọn èèyàn ba'da qalbi Muhammadin lẹ́yìn ọkàn Ànábì fawajada quluba ashabihi khayra qulubil ibad ó wá rí ọkàn àwọn sàábẹ̀ rẹ̀ pé àwọn lọ́kàn tó dáa jù pé àwọn lọ́kàn tó dáa fa khatarahum li suhbati nabiyyihi ó wá láwọn ọkàn tó dáa yẹn ní mi gan máa bá Ànábì ṣe wa nasratu dinihi àwọn ní kí wọ́n sì máa ran ẹ̀sìn Ànábì lọ́wọ́ famara auli muslimuna hasanan in táwọn tọ́lọ̀ ń fọ̀ máa yí bá rí pọ́ dáa fahuwa hasanun òun lọ́ dáa wa mara awu sayyi'an in tí a bá ní ọ̀dá fahuwa sayyihun indallah lọ́dọ̀ Ọlọ́run náà kọ̀ dáa ẹ dákun àwọn oníbà wí ń bí bó ló ṣe wá di ti mọ̀lúdì ẹ jẹ́ kí n mú ẹ̀rí kan sí wa kí n wá dẹ́rì dúró kí n wá lọ síbi an-nasahih wa tawjiyat kí n lè complete wọ́n ní mọ̀lúdì àwọn bí ń ṣe dáwà ni ojú ọ̀nà dáwà tó da ìkànnì mọ̀lúdì ká káyàn jọ ká bá wọn sọ̀rọ̀ Ọlọ́run ká ṣègbà ká ṣàwò pọ́nà kan nù ní tó da kẹ bá ní ká mọ̀ sí mọ́ ṣe fẹ́ pẹ̀sì ni àwa bí wọ́n léèrè pé nínú ẹni tí ó ṣe dáwà láyé ọ̀gá l'Ànábì sọ́gbọ́nà tẹ gbà ṣe dáwà tiẹ̀ nínú péyàn ó péyàn láyé àwọn sàábì Ànábì péyàn sí wọ́n gbọ́nà tẹ gbà àkọ́kọ́ náà jojúmọ́ ayé l'Ànábì ń péyàn Ànábì ò mórú jọ kan kọ́ bọ́sọ̀jọ́ kan pẹ̀lú kẹ́ ẹ mórú kan kẹ́ ẹ mọ́sọ̀ kan dáwà kẹ́ ẹ sì mọ́ ẹlẹ́ẹ̀kejì ntẹ́ ń dánwò nù mọ̀lúdì kọjọ́ dáwà ntẹ́ ń dánwò nù mọ̀lúdì kọjọ́ dáwà kẹ́ ẹ máa pé dáwà lẹ́ ń ṣe kò sí ọ̀rọ̀ níbẹ̀ mo dá àwọn ṣúbà òdúró àwọn nǹkan tí wọ́n sọ tó rújú yẹn bíi mẹ́fà mo kà níbẹ̀ ó sì tó bíi 19 tí mo kọ wá níparí wá sí mi ọkàn fẹ́ pàkíyèsí ni àkọ́kọ́ nínú tí ó dàrú ní pọ́lọ́wọ́n bá sọ pé nínú tí ó dàrú kọ́ni tó sọ pọ́lọ́wọ́n sọ pé òun ni pé àtẹni tó ní mọ̀lúdì dá
àtẹni tó ní kódà a pàdé ní pọ́ìntì kan pọ́ìntì wo la ti pàdé pọ́ìntì kan a pàdé ń bẹ níbo la ti pàdé a pàdé ń bi pé ànábì ò ṣe àwa pàdé ń bi pé gbogbo sàábé ò ṣe àwa pàdé ń bi pé 100 àkọ́kọ́ tá ànábì ròyìn tó ní khairul quruni qarni thumma alladhina yalawnahum thumma alladhina yalawnahum a pàdé ń bi pé 100 yẹn ò ṣe kí ni mo wá fẹ́ bi ọ́ léèrè aya tọ́lọ̀ ń sọ pé wa man yushakkiki rasula min ba'di ma tabayyana lahu al-huda wa yattabi ghayra sabilil mu'minina nuwallihi ma tawalla wa nuslihi jahannama wasa ibolo fisi ní abáni kilo tó fi ṣe mọ̀lúdì ọlọ́run ní wa man yushakkiki rasula ẹnikẹ́ni tó bá fọ́ ètò ànábì tó yàpọ̀ ètò ànábì tó ṣe tiẹ̀ lọ́tọ̀ min ba'di ma tabayyana lahu al-huda tó sì kílẹ̀ àti pé bá ànábì ti ń ṣe rèé o ó kílẹ̀ àti pé bá ànábì ti ṣe rèé o wa yattabi ghayra sabilil mu'minin tó wá gba ọ̀nà táwọn sàábí ọgbà ó sẹ̀sìn ọ̀nà táwọn sàábí ọgbà sẹ̀sìn ọlọ́run wá ní nuwallihi ma tawalla yìí tó ṣe wọn á dáadáa wa nuslihi jahannama yóò wá wọ jahannama wasa ati masira kọ láti bọ̀ tán ẹ dákun bá ń ro mọ́ra wọn èmi yẹrẹ jọ agiri wípé ní mọ̀lúdì ànábì òsè àwọn sàbí òsè kínní kọ́dọ̀ 100 bẹ́ẹ̀ tó òsè tí wọ́n bá wá ní kílẹ̀ rí tó fi ṣe sọ́ọ̀mà pọ̀ ta kà ànábì nu àmọ́ ìṣe kìrà sólà nù ni ó sì wọ̀nyẹ tẹ̀bí gẹ́yìrá ó sì gbábí táwọn sàbí gbà ó di mẹ́ni pọ̀pọ̀ àkíyèsí rẹ̀ síbẹ̀ mu àkíyèsí mi kejì sọ̀rọ̀ tí èmi rẹ̀ ò jiyàn sí ní tí wọ́n fẹ́ sọ yìí pa anabi sọ fún wa pé wa iyyakum wa muhdathatil umur anabi lọ́dọ̀ọ́wọ́ yín o bí n bá lọ tán wọ́n máa dá àwọn ọ̀rọ̀ kan lẹ̀ àwọn tí wọ́n máa dá lẹ̀ ń bídíà ni wa kullu bid'atin dalala wa kullu dalalatin fin nar gbogbo tí wọ́n máa dá lẹ̀ ànú ní iná rìsọ́ọ̀tì rẹ̀ o sọ ọmọ kó kílí àsẹ́mi rẹ̀ Imam Sayuti àfa wa Imam Nawawi àfa wa Imam Sakhawi àfa wa Abu Shama àfa wa gbogbo wọn ni wọ́n fi ń rinlẹ̀ pé Ibn Hajar àfa wa gbogbo wọn ni wọ́n fi ń rinlẹ̀ pé kíní yìí bídíà ni o bídíà ni o bídíà ni o táwọn bí sọ pé iyyakum wa muhdathati al-umur ọ̀dọ̀ wọn yẹn mẹ́tẹ̀ẹ́ di bídíà sọ ma pé rìsọ́ọ̀tì bídíà iná ni tọ́wọ́ bá ń ṣe mọ̀lúdì bídíà ló ń ṣe léyìí tí ó dàrú èmi ọ̀bẹ lọ́hún kẹ́bí mi kan wọná ń ọ̀bẹ lọ́hún kọ́mọ ìyá mi kan wọná ń ọ̀bẹ lọ́hún káàbùrò ní fi ń pè wọ́n lọ bẹ̀ láàfin ń pè kó wá lọ bẹ̀ ẹ filẹ̀ bídíà ni kò dàrú àkíyèsí mi ẹlẹ́kẹ̀ẹ́ta ti pè yín sí bẹ́ẹ̀ yẹn bá lọ sí ìlú èbó Bangkok ọlọ́lẹ̀ kọjá tó bá sọ̀kalẹ̀ lápapá tó bá kó wèkó tí yíbo bá ti kó dé ṣáájú tiẹ̀ yóò kó lọ Kwara bẹ́ẹ̀ ni tí yíbo lè má ti dé Kwara yóò rí tiẹ̀ tán Kwara bí ó bá rí tán Kwara yóò kó lọ Minna tí ẹ bá yẹ dé Nàìjíríà yóò rí ta iṣẹ́ tó o bá ṣe fọlọ́hún tọ́lọ́hún ọba gba ibo lọ́ọ́ dà sí tá Nabi wa Muhammad tóní mọ̀ni amila amalan laysa alayhi amuruna ẹni bá ṣiṣẹ́ kan tá a fàṣẹ sí pé lọ́ọ́ ṣe o à nígbà lọ́wọ́ ẹ̀ àṣẹ ìwúlọ́ wá fọ lérí mòlúdi tó ń ṣe gan ẹni báyìí ló ní a ṣe o ta lólúwẹ̀ sẹ́yìn máa ṣẹ̀sìn láyé rẹ̀ rí ni torí nínú ti ṣubú àti mo fẹ́ ká wọ́n mú káyidà kan wá wọ́n ní àtẹ́rìkú la yaqtadi tahrima ọ̀rọ̀ ìbàdàtì ni kì í sọ̀rọ̀ ọ̀rọ̀ àdàtì ni kì í ṣe ìbàdàtì ọ̀rọ̀ àdàtì lẹ́nu lọ́mọ ìbàdàtì lẹ́sẹ̀ ìbàdàtì ẹ̀sìn èyí sẹ̀sìn kankan láláyè rẹ̀ rí ìgbésí ayé rẹ̀ ó lè máa ṣe láyè rẹ̀ rí wàhálà tiẹ̀ ni ó lè wá gbádá bó ti wọ̀ ó lè gẹ́fìlà ó lè wíláwà ní ìgbésí ayé tiẹ̀ nù àmẹ́sìn ọ̀ gbọ́dọ̀ dáwọ́lé láì ṣe kíni ẹ̀sìn wo lórí ta lọ́pàá mi tẹ́ pé sẹ́mọ̀lúdì sọ́lọ́ ni abánabi àbáwọn sábẹ́ pẹ̀lú bó ti wí bó ti ń ṣe yẹn kìí sọjà tó lọ́ra wọ́n lọ́ kọ́ bẹ̀rù ọlọ́run o Ibrahim ṣe wàhálà kábà tán ń padà gbé Rabbana taqabbal minna tó o bá ṣe múlùú tó bá ní Rabbana taqabbal òun nígbà o torí wọn ọ̀rọ̀ o Ibrahim wọn náà kọ́ lọ́ kọ́ kábà nígbà tó wọ́n kàn ń gbé lọ́dún dákú sí kínní
tọ́ba sẹ́wọ́n ní tọ́ba pàdé olùdó wa ní Rabbana taqabbal minna Ọlọ́run gbẹ̀sìn yìí wọn ò ní gbà o torí wọn ọ̀ràn o àdìsí sì kílíà sẹ́mi pẹ̀lú rẹ̀ ọlá làáfíà pé man amila amalan laysa alayhi amruna àkíyèsí mi di mélòó ẹlẹ́kẹ̀ẹ́ nínú àkíyèsí mi èmi ìrẹ́ ò jiyàn ọ̀rọ̀ ẹ̀kọ́ là ń sọ yìí à jiyàn rárá wọ́n lọ́hùn sọ àyà kalẹ̀ pé al-yawma akmaltu lakum dinakum sọ tọ́sí ọkọ ọpọlọ ńlọ́dẹ sọ wa tọ́sí wọ kí wọ́n sọ pọ́lọ́ ń ọ̀dẹ̀ ni o nígbà ọlọ́run lónìí o akmaltu lakum dinakum ẹ̀sìn yín mo pé wa atimamtu alaykum ni'mati mo sì yọ́nú sí ìdẹ̀ra mi pé lérí yín wa raditu lakumul islam yọ́nú sí lẹ́sìn mo wá fẹ́ bi ọ́ léèrè ṣé n tí ò jẹ́sìn jọ̀hún lónìí yóò jẹ́sìn tọ́ ọ bá fi lè pè lẹ́sìn ọ̀sọ̀ kan nu mẹ́ta tọ́ ọ bá pè lẹ́sìn ọ̀kan lọ sọ nínú kó rí pé ọlọ́run kan ló ń pè kíní yìí ni òpùrọ́ ni kò pé o torí èyí tó kù là wá kò tọ́ sí ọ ẹnìkan ò ní ṣèyí òun kọ́ bá yọ̀nà ọlọ́run pàdé ẹ̀kejì nínú kó ní ọlọ́run ò jẹ́ purọ́ ànábì ò jíṣẹ́ pé ọjàmbá wa ó fi pamọ́ tọ́lọ́ lọ́n lóun ti pé kínní yìí àìwájú ó pé mọ́ yìí ní sìn ọ́dà bí ẹni pọ́kùnrin yìí ní ànábì ọ̀pọ̀lọpọ̀ ànábì. ẹ̀kẹta bóyá àwọn sàábé tí wọ́n jẹ́ nákàlà yìí lẹ́yìn náà tí wọ́n gbé wá bá wa ànábì fún àwọn ṣe kínní. ìṣòro pé nínú tá à ń jọ ń sọ látàárọ̀ náà mẹ́tẹ̀ẹ̀ta kílíà pé mòlúdì ọ̀wọ́bẹ̀ torí asọ́pà ànábì ò ṣe àwọn sàábì ò ṣe àwọn tọ́tẹ̀lé wọn ò ṣe ọgọ́rùn ọdún kìíní kejì kẹta ò ṣe ọba rí bẹ́ẹ̀ wọ́n bọ́ àwọn mẹ́ta bọ́ ọlọ́run bọ́ ànábì bọ́ lọ́wọ́ rẹ àwọn sàábì náà bọ́ lọ́wọ́ rẹ ìwọ lọ́wọ́ àkùtọ̀ mọ̀mọ́tọ̀ àtàkì ọlọ́run pọ̀ dẹ̀ ni òyìnbó ànábì pé kò jíṣẹ́ ọ̀sọ́fà àwọn sàábì pé jàǹbá lẹ́yìn wọ̀nyí ọ̀lọ́túbá ọ̀dà kíyèsí mélòó 22 ni ẹlẹ́ẹ̀karùn-ún sínú tó kílíà jù anabi wa Muhammad ó ní wọn ò fi kíní kan rán mi sí yín àfi kí n ṣe kíní kí n jíṣẹ́ nínú tá anabi wa hìtì jù láyé tó hìtì jù láyé òun ni kí wọn máa kọ̀ǹpìà tó mú wá pẹ̀lú omi nígbà wọn fẹ́ sọ̀rọ̀ àwẹ̀ aṣura ó ní ẹgbà kan ṣáájú àbí kẹ ẹgbà kan ní kẹ́ẹ̀fì yàtọ̀ yóò sọ̀rọ̀ ọrùn gbọ̀n ó ní tẹ́ bá ti dánù gbọ̀n sí ẹ̀fà ti bí kẹ́ẹ̀fì yàtọ̀ sáwọn Yahudi táwa ti dánù gbọ̀n tiẹ̀ sí sífà ti bí àmọ́ kọ́ wá dábísí kọ́ dábísí Yahudi ni ọ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ yẹn bá ti dá tibí sí tó ga tó sì dá tibí náà sí tó gùn ó di Yahudi nù tibí ó gùn yóò ṣe ibi ó sì lọlẹ̀ yóò kọsẹ̀ yóò ge tibí irun mú yóò ge onípe ntúbọ̀ mu yóò ge túbọ̀ mu ọkọ̀ gbọ́dọ̀ filẹ̀ tọ́ bẹ́ẹ̀ bá wá ṣe báwọn sẹ́wọ̀n pé ntànàbí bẹ́ẹ̀ ni pé ó ní wàhálì fún al-Yahudi ẹ yàtọ̀ sí Yahudi gbogbo ntànàbí ṣe pátápátá yàtọ̀ sí wọn ni ìwọ wa ń sọ fún ànábì pé bó o ti ní ayàtọ̀ yìí èmi ò ní yàtọ̀ o torí Yahudi Nasara wọn sọdún àwọn ànábì wọn èmi náà sọdún tiẹ̀ náà sọtọ́ sí ọ ká ànábì ò ní ọ yapa kó tó wá ká ànábì máa tó fi ní yapa pẹ̀lú èyí tó ń ṣe yìí ànábì ní ọ yapa orí pọ̀ lẹ́tọ̀ọ́ kọ́ yapa ọwọ́ àfọwọ́n gan ṣẹ̀xámpù tó fi ní sọ̀rí pọ̀ ọ̀rọ̀ ànábì fẹ́ àkéèsí ni o kọ́ ọmọ sàrí fẹ́ sànábì mọ́ nínú àwọn tí pè ọ́ lákéèsí sí tọ́ ọ bá lò nífẹ̀ẹ́ ànábì irọ́ ló ń pa adá àwọn tó nífẹ̀ẹ́ ànábì mọ́ níjọ́ tí ànábì ń lọ sí Madina ẹbí léèrè kúrẹ́sì ó lè jẹ́ òun lè kú nítorí àfa rẹ̀ alice anabi sọfà lè gbé bọ́sẹ̀dì bẹ́ẹ̀dì mi kọ́ lọ sùn síbẹ̀ tí wọ́n bá wá dé wọ́n lè wọlé tí wọ́n bá fẹ́ pa mí kí wọ́n bọ́ ńbẹ̀ kí wọ́n pọ̀ kí làdí lọ ṣe ọ lọ sùn síbẹ̀ ni wọ́n fẹ́ wọnú gárùlì hìrà abákàlẹ̀ ní dúró ya Rasulullah jẹ́mi ọkọ̀ wọlé aburú lè wà ńbẹ̀ kó ṣe mí kó tó kàn ọ́ abákàlẹ̀ wọ bẹ̀ ẹ lọ tẹ́lẹ̀ anabi ni Khabbab ibn al-Art ọwọ́ tẹ̀ wọ́n mú lọ sí àdúgbò kan tí a ń pè ní kínní mọ́ntìkọ́tù tẹ̀ní ìmù ni wọ́n mú lọ nígbà wọ́n sì mú dọ̀hún wọ́n ní wò ó ṣé ọ sọba ọwọ́ tètè ànábì káyọ̀ǹda rẹ kọ́ mọ́ àkàbàbù ni ibi tọ́wọ́ lọ́hùn gan ẹ̀gún ọ̀gbọ́dọ̀ ogun kí n gbọ́n bí arọ́ ọmọ ni mí wọ́n wá ní tá a ṣe fún ọ àti dàmà
wọ́n ní ẹkọ̀ bẹ́ẹ̀ gbóná bọ́ná ọbẹ̀ kì í bọ́ná ẹjọ́ gbóná ẹjọ́ pọ́n ọyẹ máa bu ara ẹran rẹ̀ lóye wọ́n sì ń bu ara ẹran rẹ̀ ó sì lóhùn ní sọ bí tá ànábì wà wọ́n wá rẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú ọbẹ̀ gbóná tẹ̀mí rẹ̀ fi bọ́ ṣé wọ́n lè ṣe yíhun ìwọ wa lọ fẹ́ràn ànábì ọwá ń lùlù ọwá ń jó sọ́wọ́ àjọra wọn sáńfẹ́ràn ànábì ìwé ẹsẹ̀ fẹ́ràn ànábì kọ́ ọmọ ṣe gbogbo súnà bàbá sì wù ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tí ẹ̀ ń ṣe kínní o ẹ̀yin tí ẹ̀ ń padà bọ̀ tọ́lá àwọn tí ẹ̀ ń ṣe kínní náà pín sí méjì o sẹ́rẹ́ àwọn búna ajáde táwọn wílẹ̀ kan o àwọn náwáwí àwọn àbúṣámà àwọn sàkáwí bí wọ́n padà dé lónìí àwọn sàyútì tí wọ́n bá ra àwọn eléyìí tẹ́sí wọ́n làwọn òwú bẹ̀ mọ́ àwọn withdraw lójú ẹsẹ̀ wàláhì wọ́n withdraw kìí ṣe lẹ́yìn nìkan o ọ̀rọ̀ yìí kọjá Nàìjíríà kọjá lẹ́yìn ọba o tí mọ́sá rẹ̀ lẹ́jú tiwa lọ o Íjíbítì gbogbo aburú mọ̀lúdì Íjíbítì lọ parí sí kò sí nǹkan kan lẹ́yìn kò sí aburú mọ̀lúdì lẹ́yìn rárá gbogbo èyí tẹ̀ ń rí ṣe èyí tẹ̀ ń ímpọ́ọ̀tù ni kò jò ríjìnà àwọn yíyún tí àwọn yíyún ti fúyẹ́ àwọn yíyún tó tún àwọn jàfàrí àtúbùrù ẹ̀jẹ̀ àwọn tẹ̀ wíwùn lọ. àwọn tá a wí ọjọ́ kan ọ̀sẹ̀ kan náà wọ́n fi ṣe é. ń padà bọ̀ àwọn eléyìí jẹ́ mọ̀ pé ìjẹ́ wà ń bi tilẹ̀ yìí. ọlọ́bẹ̀ wọ́n tún ní jẹ́ nù. ọlọ́bẹ̀ ọwọ́nú ara wọn kálukú máa ti ń ṣe. so kí wàá tọ́ sí ọ ọwọ́ lọ fẹ́ràn nẹ́bí ọwọ́ ń lùlù ọwọ́ ń jó ọ ò lè fẹ́ràn bí Abakari kò ṣe mòlúdì fún ọ ò lè fẹ́ràn bí Umaru àwọn fẹ́ kún torí ẹ̀ njọ́ nìkan là nẹ́bí fi Umaru ní dání akitọ unuka yìí gèlè yìí lérí munafiki ni anabi ní dàkúmọ̀ gèlè rí ṣé wọ́n fẹ́ràn nẹ́bí débẹ̀ wọn tí wàhálà bá ṣẹlẹ̀ ní njẹ́ kọ̀ họlọ wa ebi wọn bu anabi ṣe bọ́ ọ̀dá sí mòlúdì lọ́n palẹ̀ mọ́ wọn yà fọ́tò anabi njẹ́ òní àgbọ̀n tó ṣe ọ̀n palẹ̀ mọ́ mòlúdì ṣé bọ́ yẹ ká mọ̀ gbúrò rẹ ni pé ọ̀ ń jà nítorí anabi o báwọn sábẹ́ ti ń ṣe lẹ́yìn náà tọ́ba dijọ́ alikiyama sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ ọba ara yẹn ṣe tọ́ba jẹ èyàn ọba wí o kó o jòkó níwájú ilé rẹ ọmọ rẹ wá ń wọlé wá ń kó bàtà rẹ jáde tọ́ba yìí sà àwọn aṣọ rẹ tó jẹ nkò sí wọ́ta ó sì rán kí ló ṣe fún njẹ́ òní bá wí bẹ́ẹ̀ ni ẹ padà bá wí pé má ṣe tùnà sírí fún mi gbogbo dúkìá mi ló ń tú sáyé yìí àwọn sẹ́tà nẹ́bí ọ̀ràn yìí tẹ̀ ń jẹ́ anabi gan padà bínú sí yín lórí ẹ torí tẹ wá lè ṣe mọlúdì ọ̀hún ẹ wá ń dáná sí anabi lọ́rùn ẹ máa wá kì í láwọn òkì tóun gan fún rẹ ẹ mọ̀ pé òun ò lẹ́tọ̀ọ́ sí ọ̀rọ̀ ńlá lè ń dá sí lọ́rùn tí ó yọ wọ́n lọ́rọ̀ yín jọ àlùkìyàmà anabi tó yẹ kó wà láyé ń sọ fún àwọn sábẹ́ táàlù Kùránì sọ lẹ́nu rẹ̀ pé law kuntu a'lamul ghayba la astakthartu minal khayr wa ma massaniya min su' tẹ́mi náà bá ma kọ̀rọ̀ ni wọn bá yanjú ọ̀rọ̀ ara mi kì í bá dáa jù báyìí lọ aburú kan bá ti sẹ́mi sáà nàbì wọn ni wọ́n wá ń sọ pé lọ́wọ́ ń kì í nígbà tó ń kì í ń bí mọ̀lúdì rẹ kò sọ mọ̀lúdì kankan tí ò ní lo bórídà kò sọ mọ̀lúdì kan tí ò ní lo dẹ́lẹ̀ khairati kò sọ mọ̀lúdì kan tí ò ní lo hamziya hamziya ni. وإذا سخر الإله أناسا لزيد فإنهم سعداء kọsẹ́ ní tí o ké gbogbo alágbàbẹ kọjá àtẹ̀mí yín náà sẹ́yìn àwọn bàbá àti wájú ń ṣe mọ̀lúdì wọn ẹni rí pátá làwọn ní tí wọ́n lélẹ̀ làwọn kó wọn ò lẹ́bi kankan àwọn lélẹ̀ wọn kó àwọn bàbá tí wọ́n máa sàdúrà pé tí a bá mi fi jáde láyé ọmọ pé mọ́ra ọlọ́run sì ọ́ làfà súnà ọlọ́run sì ọ́ làfà súnà àwọn ọmọ kan wò sí lérí súnà àwọn bàbá yẹn èyí ọmọ sàdúrà fáwọn eléyìí ni torí tí wọ́n rí ni wọ́n ń ṣe ni wọ́n sì gbà ní sẹ́ẹ̀rẹ́ wọn ò rí mi lẹ́yìn ẹ̀ àwa tá a rí mi lẹ́yìn ẹ̀ la gbọ́dọ̀ ṣe ń tọ́lọ̀ wọ̀n fẹ́ lérí táwọn ṣe ń kọ́ni yìí wùjàrú ni wọ́n gbà ládàá irú wọn ni Ibn Taymiyyah ń sọ nínú Iqtida'u Siratil Mustaqim tọ́láwọn kan ń sọ tó ṣe ọláwọn kan bẹ tó ṣe kété ẹ bá ṣe mòlúdì yẹn lérí mòlúdì tẹ̀sí wọ́n gbà ládàá irú àwọn bàbá tó ṣẹ̀ wá lẹ̀ yẹn ni tọ́lá àwọn eléyìí wọn ò rí nǹkan mi o pẹ̀lú àníyàn dáadáa pẹ̀lú àníyàn rẹ wọ́n wà á san wọ́n lẹ́san lórí àníyàn yẹn àmọ́ Ọlọ́run yìí gbarú sẹ́hun àmọ́ lérí àníyàn yẹn wọ́n gbẹ̀san rẹ ní orí ẹ̀ lérí àníyàn yẹn àmọ́ àwa tá a rí nǹkan mi tá a sì rí dodo pẹ̀lú ìwọ tó ń gbọ́ mi tó ń gbọ́ nǹkan mi lẹ́yìn tó wà lọ́wọ́ rẹ àfi kọ́ lọ sọ́lẹ̀ àwọn ìròyìn dábìí ròyìn ànábì yìí
anabi gan fún rẹ̀ kò fi ròyìn ara rẹ̀ kò sì péré bẹ́ẹ̀ tẹ́ bá bí tẹ́ bá pè ń gbà mí ẹ pé ya akramal khalqi mali man aludhu bihi siwaka inda hululil hadithil imami fa inna min judika dunya wa darrataha wa min ulumika ilmal lawhi wal kalami afa wa busiri loko rahimahullahu wa ghafara anhu dhunubahu oni ya akramal khalqi ngba tó fẹ́ kí anabi oni ya akramal khalqi mo pe woto lápọ́nlé jù nínú ẹ̀dá mali kò sí fún mi man aludhu bihi ẹni tí ma lọ sunkún bá anabi ni wí wọn ó pè ọ wá ní ilẹ̀ nìkan tí ma lọ sunkún bá siwaka ìwà anabi náà ní ma sunkún bá indaholo lele ha de fẹlẹ mami ìgbàkigbà tí àwọn àṣẹlẹ lálábà ń ṣẹlẹ̀ ìwọ ni ma sunkún bá ẹ dákun jama kéèyàn ó jí làárọ̀ kó wá ka Fatiha lérí àsùbá kó pé iyyaka na'budu ìwọ ní ma képe ìwọ ní ma sìn ọ̀dọ̀ ẹni ma lọ kó wá dalẹ̀ kó wá bẹ̀rẹ̀ múdi kó wá pé ya akramal khalqi mali man aludhu bihi siwaka indahu lulil hadizil sọjọra wọn mọ àwọn kàsídà pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n ń kọ wọ́n tún fẹ́ gbé mi gbà mí wọ́n tún fi la ilaha illallah 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 kàdáṣà jẹ́sì tí wọ́n dá sáájú ń ṣíríkù lòun wọ́n wá fi la ilaha illallah ògùtìrì wọ́n fi tàwọn ìdìgbẹ́ yìí ó dàrú púpọ̀ la fi pè ní ṣubuhat ìrújú ó dàrú ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ń wo náà nílẹ̀ yìí bí kìí ṣe pé mẹ́lòmíì tó kankan nu wọn o aláìmọ̀kan kún náà tẹ́ ń ṣe kí nílẹ̀ yìí o tó ṣe pé ìrújú ló bá wọn láàfin yẹn ju àwọn ìrújú yẹn àwọn onímọ̀ àwọn tá a sọ kọjá wọn àmọ́ gọ́rọ̀ àwọn míì tẹ́ ń ṣe aláìmọ̀kan kún wọn. ọ wá nífa inna min judika dunya ìwà nábì nínú tó lè gbé tọrẹ láyé wa wọ́n dàrá ta alikiyama gan ìwọ lóní àbúrò wa wà wàmíní wùlù mika nínú mímọ̀ wà nábì ilima lawhi wali kalami gbogbo ntí lawhi mahfuz nǹkan kálàmù tí nǹkan kan ìmọ̀ wà nábì kí wà ń tọ́lọ́ mọ́ sẹ́ẹ̀rí pé wọ́n ti gbá nábì gan sípò pẹ̀lẹ́pẹ̀lẹ́ yín ànábì ọ̀ yọwọ́ lọ́rọ̀ yín jọ alikiyama pẹ̀lú irú ntẹ̀ ń sọ sí yìí bí wọ́n sọ bẹ́ẹ̀ sẹ́yìn àtọ́gbà ẹni wọn tó wọ́n ná bọ́ba wà láyé tí wọ́n bá sọ̀rọ̀ ẹ̀ fún ọtọ́ ọba tẹ́wọ́ gbà ọ̀wọ́ ná èyí gbádùn nǹkan báwọn. ẹ dákun nínú àkíyèsí tí pàkíyèsí yín sí àkọ́kọ́ náà ẹ kàn dààmú ara yín ni ẹ kàn múra Rabiul Awwal lẹ kó sí wàhálà kò sí tó fi dán lójú pé Rabiul Awwal wọn bí ànábì kọ́dà gan lérí péjọ́tà bí ànábì ní ọ̀rọ̀ méje ló wà lórí ẹ̀ èyí tó fẹ́ lálàáfíà jù gan jọ́kẹ̀sán Rabiul Awwal ni jọ́kẹ̀sán lálàáfíà jù jọ́kẹ̀sán jọ́kẹ̀ lálàáfíà jù àwọn kan pè ní jọ́kẹ̀jì ti Rabiul Awwal àwọn kan pè ní jọ́kẹ̀jọ Rabiul Awwal àwọn kan pè ní jọ́kẹ̀jìdínlógún Rabiul Awwal àwọn kan pè ní jọ́kẹ̀tàdínlógún Rabiul Awwal wà asọ́wùlẹ̀ àkúwàlù jọ́kẹ̀sán èyí tó lálàáfíà jọ́kẹ̀sán torí òun ni àwọn mashayikh al-Azhari tí wọ́n sẹ́lẹ̀ dẹ̀ àwọn àfa Azhari tí wọ́n ma kéwú tí wọ́n sẹ́lẹ̀ dẹ̀ tí on the 9 yẹn ni wọ́n fi rinlẹ̀ ní 1970 ni wọ́n fi rinlẹ̀ pé on the 9 Rabiul Awwal nàbí ànábì jọ́ kejìlá nísìnyí gbogbo èèyàn tán lù gbogbo àwọn àfa wa ńláńláńlá wọn dáhùn jọ́ kejìlá yìí náà ni èyí tá wa burú jù ni pé jọ́ kejìlá tẹ̀ wá ń sẹ́wọ̀n gangan jọ́ kejìlá lànàbì kú o bẹ́ẹ̀ ni jọ́ kejìlá Rabiul Awwal ló kù láyé sọ́fọ̀ lẹ́ ń sẹ́ni abẹ́ ńkọ́ jọ́ kejìlá Rabiul Awwal gẹ́gẹ́ lànàbì jáde láyé jọ́ kejìlá gẹ́gẹ́ tẹ̀ ń sẹ́ náwó ń fìdáwù lẹ́ wá ń sẹ́ ní gbólóhùn fìdáwù gan ọ̀yà wà díẹ̀ fìdáwù tẹ̀ yín wínú lógara bí yàn tá a mọ̀ sí ọ̀tọ̀ ilẹ̀ yìí láti mọ fìdáwù ní tòkú àwọn afáwọn lóga ni ní ẹ bá sọ fún lárúbáwá kò ń ṣe fìdáwù lárúbáwá ò ní gbọ́ yé pé àsàlátù wa sáká fún làwọn ṣe fúkú ọ̀tọ̀ ní tí lárúbáwá ọmọ gbọ́ mi fìdáwù àtọ̀ ìwà máa ṣe Rabiul Awwal lọ́ndì 12 ìjọ́ta nẹ́bí ikú gẹ́gẹ́ náà nù tọ́dájú
torí pé ntí ó jẹ́ ó yé yín bẹ́ẹ̀ kí n ṣàlàyé dáadáa lárúbáwò yẹ kájọ́ kí islam tó dé o amúlì fíìlì ni wọ́n ń kà amú kìnnìkan ọdún wọ́n ń kà ọdún eléèrín ọdún kaaba ọdún kìnnìkan ni wọ́n ń kà wọ́n yẹ ká ìjọba yìí lárúbáwò mọ́ tí islam fi dé ló fi jásí péjọ tí umaru fẹ́ mọ kọ́déètì ọ̀pọ̀ àwọn sàhábà jọ ó ní kí la máa fi kọ́déètì wọ́n ní ẹjẹ́ amọ́jọ́ bíi ànábì àwọn tó ń ní tálá amọ́jọ́ wọn bí mọ́ wọ́n làwọn ọ̀mọ́ mọ́ wọ́n níjọ́ wọn gbé dìde ńkọ́ àwọn tó ń ní àmọ́ kó dogójì ọdún níjọ́ jẹ́ àmọ́ wọ́n wá níjọ́ ìjìrá ńkọ́ wọ́n làwọn rántí ìjìrá torí àjà wọn bẹ̀ púpọ̀ ìjọ wa kú ńkọ́ wọ́n ní àwọn amújọ tó kú ìjọ ìbànújẹ́ nù ẹ má jà á mú torí kọ́jọ́ ìjọ ìbànújẹ́ wọ́n rántí èyí hùn torí pásíkò rè é ṣe kíni kejì náà ló fi jásí pọ́jọ́ tó kú ọ̀dàrú jọ́ kejìlá Rabiul Awwal ni bí wọ́n bá wá ń ṣe mọ́lúdì jọ́ kejìlá sọ́fọ̀ ló ń ṣe ni àbó nǹkan ànábì torí ìtọ́ dájú pé ó sọ́jú wọn bí gángan jọ́ kẹsàn-án ni tí ẹnu tẹnu tún kọ́dà àwọn kan ní wo òbí Rabiul Awwal gan Ramadan náà wọ́n bí àwọn kan tó wọn ní Ramadan náà wọ́n bí ànábì so ìwà máa ṣe wọ́n báyìí a ní ìdí àkíyèsí ní orí ẹ má ṣọ̀fọ̀ mọ́ ẹ má ṣọ̀fọ̀ ànábì mọ́ ẹ fọ̀fọ̀ lẹ̀ fún ànábì ẹ dákun Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammadin kama sallaita ala Ibrahima wa ala ali Ibrahima innaka hamidun majid wa bariki ala Muhammadin wa ala ali Muhammad kama barakta ala Ibrahima wa ala innaka hamid òun ló ní a máa ṣe fún un ó sì níbi kíbi tẹ́ ẹ bá wà tẹ́ ẹ bá ṣe yóò débi òun bá wà ọ̀tàn àbí ọ̀tàn kò sì ní ẹ mú jọ́ lẹ́yìn ewu asàtàyà ó tún ṣe ọ̀káyìlá ó ṣe alásàdì mọ́gàríbì ó ṣe kò ní omújọ́ fún un ẹ dákun àkíyèsí là ń pè àkíyèsí ni bí yẹn bá sì lè lo àkíyèsí wọn náà yóò ṣe ní àǹfààní tí ó pọ̀ nínú àkíyèsí mi sẹ́ẹ̀rí tí a bá ń sọ̀rọ̀ mọ̀lúdì mo ti sọ̀rọ̀ bó ti pilẹ̀ tán àwọn aburú tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ yìí náà ń kaburú díẹ̀ nínú àwọn aburú tí ń ṣẹlẹ̀ nínú mọ̀lúdì tó sì ń bani ní ọkàn jẹ́ ó bani lọ́kàn jẹ́ púpọ̀ ká sọ pé à ń ṣe nǹkan Islam à ń ṣe nǹkan ẹ̀sìn ká máa wá gbúrò irú àwọn nǹkan báyìí níbi àkọ́kọ́ nínú tí ń ṣẹlẹ̀ nínú mọ̀lúdì tó burú jù òun ni kí a máa ṣe mọ̀lúdì ànábì ká wá sọ gbogbo sẹ́ẹ̀bù ìṣẹ́bù generally ká sọ dẹ̀tọ́ nínú àwọn ṣẹ́bù tí wọ́n sọ dẹ̀tọ́ òun ni ikhtilatu rijali bin nisa ẹ mú kọ́tọ́ da ẹ wá sọ àwọn èèyàn bú kí ló kọ́tọ́ da àdákìrò kí ló kọ́tọ́ da àdákìrátù wadhakiruna Allaha kathira wadhakirat àwọn tí ń rántí Ọlọ́run lọ́kùnrin lóbìnrin ó kọ́ tẹ́ sọ àwọn tí ń dáre fún yín nù tẹ́ bá wá gbé wọn sérí àtẹ àwa náà lọ mọ̀lúdì rí kò jẹ́ tuntun bẹ́ẹ̀ ni ẹni tí ó bá kéwú kótó kéwú yóò ní lọ mọ̀lúdì kótó kéwú àmẹ́ni bá kéwú kótó kéwú yóò lọ mọ̀lúdì alọ́dà amẹni tí o kéwú kótó kéwú gbogbo rẹ yìí tẹ ń gbọ́ wá sí àwọn afa súnà tẹ ìyàbò mi rí ẹ̀yin ò kéwú kẹ tó kéwú ẹsọ sẹnu àmọ́ àwa ti kéwú kátó tó segin kátó kéwú akọkè kátó tó ké kàní jẹbẹ a ti lọ mọlúdì rí tó ṣe pé ṣéwù gangan fúnra wọn àwọn àtòbí tí ń ṣe sákìrátù ọjọ́ máa jó débi pé ṣéwù tó wá dì mọ́ lóbìnrin nínú aburú tó pọ̀ mi mọ̀lúdì òun ìkìtìlá kò sáàlà fọkùnrin kò sáàlà fọbìnrin fàájì ọmọ lọ wọn máa jó léyìí tó burú jù ó di méní sẹ́ẹ̀dì bí mo ti sọ̀hún afáwọ̀ àgbà tá à ń pè ní Dr. Ali Sharif mo sọ lẹ́ẹ̀kan mo láburú yẹn kéré lọ́dọ̀ wa Masari ló ti pọ̀ jù Egypt ló ti pọ̀ jù àfáà yìí ni wàkìlù kùlíyàtù usuluddin nínú àfáà tó di pé mòlúdì dá lọ́wọ́ ọwọ́ lọ mòlúdì ọwọ́ afẹ́ fún wa ní rontórí ní mòlúdì ńjọ náà dókítà wa ní athna ajulusina fil masjid
ó nígbà tá a wá jókòó sínú masalasi wa ba'da salati dhuhr apari ìrun àyílà wa kana dhalika bi masjidi sultan barquq alkain fi hayy aljamaliya masalasi kan tẹ́ ń pè masalasi sultan barquq tí ń bẹ ní àdúgbò tí ń pè ní jamaliya ó ní fujina àwọn anu masalasi tà ń ṣe mọ̀lúdi lọ́wọ́ masalasi fujina òjijì labari bi rajulin yuqabbilu mura'atan lọ́kùnrin kaba kìsì omi kan ń kìsì ẹ̀ duna khajalin aw haya kò tí ẹ rí pé nìkan wo òun kò sì tijú fasa alinahu dókítà ní laba bilére báàdà anistadi ayinahu linarifa alihiya min maharimihi arákùnrin wa òdodo la ń ṣe mọ̀lúdi àṣírí pé òun kìsì obìnrin yìí ṣé ìyàwó rẹ ní àbíbò lọ jẹ́ sí ọ ọ̀rọ̀ yẹn fúyẹ́ lọ́dọ̀ ọkùnrin tí wọ́n bí ń ọ̀rọ̀ fúyẹ́ lọ́dọ̀ ẹ̀ ọkàn sọ̀rọ̀ ọkàn ni a kò ṣe kínní ẹ̀mí gbé ní ẹ̀mí gbóbìnrin yìí la wá ń kíìsì ẹ̀ ká lè dá padà ó ní bẹ́ẹ̀ sì ti rí ni inna ukhtuna fi tariqa ọ̀rọ̀ yéwùn náà àjọ wà nù tariqa ni wa ukhtuna fi Allah àjọ ṣètọ́lọ̀ náà ni mọ̀lúdì nù ó lọ́rọ̀ yé torí pé ukhtuna fi tariqa ọmọ ìyá wa lónìí nù tariqa tá à ń ṣe yìí wa ukhtuna fillah apàdé bíi tọ́lọ̀ náà ni ṣé tọ́lọ̀ nù kálí ilé bá ń pè mọ̀lúdì kọ́ dàrú lọ́dọ̀ gbé làákà ìtọ́ bá pé kọ́dà làákà ìtọ́ bá rẹ̀ wọn gbọdọ̀ fọwọ́ kobi rẹ̀ yọ yàrí làákà yìí ti ń sàárẹ̀ tí a bá fọwọ́ kobi làákà ìtọ́ rẹ̀ tẹ́ bá fọwọ́ kobi wèrè yọ yàrí kátó pé làákà ìtọ́ bá gbádùn kọ́ ẹ pé ilé bá ń pè ní mọ̀lúdì ìbínú Ọlọ́run ni o ìsì ń ṣẹlẹ̀ bó ti ṣẹlẹ̀ mọ́sáré o irú ẹ̀kúnlẹ̀ yìí náà ọ̀kanu nínú tí ń ṣẹlẹ̀ nínú mọ́lúdì tó yẹ kí a kíyèsí nínú mọ́lúdì tó yẹ ká kíyèsí àwọn tàríkà Tìjàníyà tíra tí mo dá kọ́lẹ̀ kan o Aduratul Kharida nígbà tí sheikh ń sọ̀rọ̀ bọ̀ mo padà gé ọ̀rọ̀ yẹn ni sheikh nínú tó burú jù tí wọ́n dá sínú tàríkà àwọn yìí ni kí wọ́n máa lùlù sásìkiri ọlásìkiri tàríkà Tìjàníyà bàrí ọjọ́ pàjọsẹ̀ bí kò lùlù sí ó ní lùlù sásìkiri lọ́dọ̀ àwọn ó ní haramu ni sheikh sọ sheikh oní Aduratul Kharida sọ pé ìlùlù sásìkiri wọ́n náà ti kárí tọ̀ ìlùlù sásìkiri lọ́dọ̀ àwọn ó ní haramu ni nínú tí wọ́n ń ṣẹlẹ̀ mọ́lùdí káàkiri kì í ṣẹlẹ̀ yìí nìkan ó dé Masare ó dé Lebanon ó dé Suria ó dé gbogbo tí wọ́n ti ń ṣe kíní tí wọ́n ti ń ṣiṣẹ́ yìí òun ni kí wọ́n máa wá lùlù kí wọ́n máa kọrin kí wọ́n wá sọ ìlù àtọ́nídẹ̀tọ́ lára bẹ́ẹ̀ kí wọ́n máa dì máa wọ obìnrin lójijì wọ́n fẹ́ pa kéésì yín o anabi wa Muhammad ó ní la yakunanna fi ummati aqwamun yastahilluna alhirra walharira walkhamra walmaasifa ó ní padà ń bọ̀ wá bọ̀ o nínú ìjọ mi náà ni ó sì wà àwọn èèyàn kan padà wá dìde nínú ìjọ mi wọ́n sọ obìn wọ́n sọ dẹ̀tọ̀ wọn ní rí ńlá ìfimá obìn olóbìn wọ́n sọ dẹ̀tọ̀ wọn ní rí ńlá ìfimá aṣọ àlàrí aṣọ ẹyọ kan tí ọmọ ẹyọ ìmọ̀ ẹyẹ kọ́lọ̀ bẹ́ẹ̀ bá sì lọ mọ́lìdì ṣé ewu mi wọ́sọ tó márùn kílẹ̀ tó má bẹ́ẹ̀ ni ara wọn ní tí anabi wí náà nù anabi ni wàlúkàmùr yóò máa bẹ́nu àwọn àjọ mi tí wọ́n máa mutí nígbà tí màá ń pèpè àmàhádàrà yìí ń dèdè àsìkò yìí lánàá afa tó jókòó lẹ́yìn afa kẹlímà ó máa lọrin bí làwọn náà afa kònkórí karatu àwọn ọmọ wọn nù ni afa kẹlímà afa kònkórí karatu àwọn náà jókòó àwọn ti dáàlù sunna wal jamaa àjọ wà lẹ́kọ̀ọ́ ni wọ́n wá ń fún mi rò fún gbàtà wọn lọ mọ́lìdì àwọn dé mọ́lìdì kan gbogbo sẹ́wù ti yóńjọ́ náà bẹ́ẹ̀ ni nílùú Ìlọrin yìí wọ́n mutí yó nílùú Ìlọrin kan yìí náà mo wá ń béèrè pé tẹ́ ẹ bá sọ pé kò ní bá mi lójijì torí gbogbo àwọn tí ọ̀pọ̀lọpọ̀ tí ń sàfà lẹ́kọ̀ọ́ náà ọ̀mùtí ni tí ó jẹ́ lọ́sọ̀dọ̀ àfa àmọ́ ní Ìlọrin ìlú àfa wọ́n ní Ìlọrin làwọn ń sọ àwọn náà jòkó lẹ̀ yìí
wọ́n ní gbogbo àwọn sẹ́wù ńjọ́ náà wọ́n ti mutí wọ́n ti yó anabi ti sọ kò ní bá wa lójijì ọlọ́wọ́n kọ́ padà dìde nù jọ òun sinna ò ní nítumọ̀ sí wọn ẹsẹ̀ pẹ̀lẹ́ kọ́ mọ̀ jẹ́ yín ó mọ̀lúdi o aṣọ àlàrí ò ní nítumọ̀ sí yín ẹsẹ̀ pẹ̀lẹ́ kọ́ mọ̀ jẹ́ yín o ọtí mímu ò ní nítumọ̀ sáwọn tá anabi wí ẹ dákun ẹ má jẹ́ ọ jẹ́ yín wal ma'azifa gòjé piano ìlú kò ní nítumọ̀ sí yín ẹ dákun ẹ má jẹ́ ọ jẹ́ yín ẹ dákun n ti ń ṣe mí ni pé kò ní dùn mọ́ mi kọ́ wa dijọ́ alikiyama kẹ́ wọ́nà yẹ la kéésì yẹ fi ń dùn mí ó wù mí kájọ pàyẹ́ láti jẹ́ nà ọlọ́run àwọn sẹ́yẹ lọ́ọ́ dalẹ̀ kọ́dà àwọn Ibn Hajar tí mo sọ lẹ́ẹ̀kan àwọn Asqalani wọn ò fẹ́lẹ́ yìí ràn yín àwọn ọmọ musa yìí tí ọ̀ irú táwọn ń sọ àwọn èso ọ̀mùtí bíi tiẹ̀ àwọn èso ìsìn náà bíi tiẹ̀ ní táwọn kan wí kí wọ́n kàn máa ka Kùránì kí wọ́n máa ṣe nǹkan kan wọ́n ṣe máa di táwọn sàyú ti ń wí nu làwọn fi rò pé ìṣe ní ẹ bá mọ̀ pé ní tí ó dà ní wò ní wí ní jẹ́ ń wí wọn. ẹ dákun mọ́ pàkíyèsí yẹn lọ tú wọ́n bẹ́ẹ̀. sẹ́ẹ̀rí àfàwà Sheikh Said Abdul Fatai Ashur ọmọ masari ni dókítọ̀ ni ó ti ṣe PhD ọgbà dókítọ̀ ẹlẹ́kọ̀ọ́ ńlá ní jẹ́ dókítọ̀ ẹ̀yìn bá ti kéwù kan dókítọ̀ ó ti dẹ̀ ẹlẹ́kọ̀ọ́ ńlá nù. nígbà tó wọn fẹ́ sọ̀rọ̀ ara wọn tí wọ́n ń tẹ̀lé Rufai Amada Rufai ní masari ara wọn lòun nígbà tí ó sọ̀rọ̀ ó ní inna tàríkà Rufaiya tàríkà kan bẹ masari wọn ń pè ní tàríkà Rufaiya nínú àwọn àgbà tàríkà masari ni ọlágbájú ko tàríkà tá a yẹn júlẹ̀ yìí lọ Amada Rufai ọlá wọn kọjá ti rú tàwọn tilẹ̀ yìí ó ní inna hadhihi almawalid àwọn mọlúdi tá a dálẹ̀ yìí ó ní sọ́ọ́rátì maharajanẹ́ẹ̀tì àbíyìmá ó ló ti di nǹkan ńlá o mọlúdi tí wọ́n dálẹ̀ yìí ó ti wá di nǹkan ńlá yajtamiu fiha ma la yuhsa mina nisa was-sibyan wal-fusaq ọlá wọn tí ó lóǹkà nínú ọkùnrin nínú obìnrin nínú jàǹdùkú ni wọ́n ń pàdé ọ̀rọ̀ Egypt nù ni wọ́n ń pàdé ńbẹ fanusiba lahumul khiyamul kathira ọlá wọn wà á ta ìmọ̀ye tẹ́ǹtì lọ gbáà fún wọn àìsù yahtazuna al-khumura táwọn bá ti wá ta tẹ́ǹtì fún wọn tán yahtazuna al-khumura wọ́n máa mẹ́mu lọ lábẹ́ tẹ́ǹtì wọ́n máa mutí lọ lábẹ́ tẹ́ǹtì wa yartakibuna mukhtalifa anwa il-munkar wọ́n máa ṣe gbogbo náà bàjẹ́ wọ́n máa bá lọ lábẹ́ mòlúdì ó ní wa qad uthira marratan Dr. Ashur ó ní níjọ́ kan láàárọ̀ ọjọ́ tí wọ́n parí mòlúdì táwọn ṣe ń dọ́nà àṣehùlì ìmbábí wọ́n lọ ṣe mòlúdì lọ Sheikh al-Imbabi nígbà wọn wá parí ẹ̀ ní Cairo ó ní àwọn rí kíní ìgò ọtí àwọn ìgò ọtí táwọn sá ó lé ní 150 ìgò ọtí táwọn sá bí mòlúdì ó ní gbogbo ẹ̀ wọ́n fọ́n káàkiri etí ọ̀nà báyìí ó ní torí pé ni wọ́n mú látàlẹ́ tilẹ̀ fi mọ́ ó ní olóhùn ọ̀wá máa ń tóun fẹ́ sọ ma kana fi tilka layla láwọn tó ṣẹlẹ̀ lóru ọjọ́ yẹn minal fasad nínú àwọn àbàjẹ́ mi lẹ́yìn ọtí wà zina ìbàjẹ́ tó ṣẹlẹ̀ mọ́lú lẹ́yìn sinna náà wà ń bẹ̀ wọ́n ní wáàtí kọ́dà níbi mọ́lúdì yẹn ọkùnrin ń bọ́kùnrin sùn wọ́n tajahuri bidhalika ń wò sì sí ń kọ̀rọ̀ Dr. Ashur ni ọ wà ń bẹ̀ Dr. Ashur ọ wà ń bẹ̀ ntọ́ ṣẹlẹ̀ mọ́lúdì masari tẹ́ ẹ bá sì wọlé yìí náà ó ṣeéṣe kọ́ ti máa ṣẹlẹ̀ o ó ṣeéṣe ńgbà táwọn ọlọ́ni òjá mọ́ bó ti rí mọ́ àti dán tó jẹ́ mẹ́ta ẹ wá fi kún gbogbo ẹ fi kún gbogbo tí mo sọ yìí owó tí wọ́n wá ná sí kínní yìí ò kéré ẹlòmíín ná owó tọ́lá ńlá sí millions of naira ni kọ́dà wọ́n ná dọ́là sí torí wọ́n ń gbé sí ewùmí kó ń lẹ̀ yìí lọ sí mọ̀lúdì lamẹ́ríkà wọ́n ń gbé yẹn lọ sí Senegal wọ́n ń gbé wọn káàkiri ayé lọ sí mọ̀lúdì àwọn owó tẹ̀ ń ná yìí náà ní bábíṣì wọ́n lọ sí mọ̀lúdì ń bẹ̀ ọlọ́run jẹ́ mi yókùn sá àwọn tó tẹ̀ ń ná yìí sẹ́rí ọ̀fara mọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọba tiẹ̀ náwó ńláńlá báyìí á ná síbi tí ó yọ ọlọ́run nínú kẹ́ ẹ máa ná dúró owó yìí síbi tí ò ní yọ ọlọ́run nínú kì í bá dáa kẹ́ ẹ padà ń bẹ̀ ó tẹ̀ ná yìí pọ̀
nínú ta Nabi wa Muhammad kọ̀ fún wa ida'atul mal ọjẹ́ kan bẹ́ẹ̀ ìmọ̀ ara owó láre ẹ má ro owó yín láre mọ́ ọba àlekè Ọlọ́run lọ́wọ́ sí i. níparí ọ̀rọ̀ mi màá wá sọ ọ̀rọ̀ èyí tí ìkan tí mínísítà kan sọ ní Egypt mínísítà kan ní Egypt wọ́n ń pè ní Muhammad Hussein al-Dhahabi òun ni wazirul awqaf Islamic affairs òun ni mínísítà wọn ní Egypt sẹ́yìn pé ntọ́jú mínísítà fún Islamic affairs tí wọ́n bá fẹ́ ṣe nǹkan ẹ̀sìn wọn ó pè é gẹ́gẹ́ bí mínísítà tó bá yẹ pé nǹkan ńlá ni ó dẹ̀ gbọ́dọ̀ àtẹ́ndì ara mínísírì ẹ̀ náà ni ó wá lọ mọ́lìdì nígbà tí mo dé mọ́lìdì yẹn ìwé ìròyìn tí ó wá jáde lẹ́yìn mọ́lìdì yẹn ìwé ìròyìn tí wọ́n ń pè ní aram ní masari jẹ́rẹ́tìlá aram tí wọ́n jẹ́ dọ́kejì dọ́kítọ̀ yẹn mínísítà wa sọ̀rọ̀ síbẹ̀ ọ̀rọ̀ wo ló sọ síbẹ̀ ọ̀rọ̀ yẹn mo fẹ́ kà yìí ó ní innal mawalida ọlọ́run mọ́lìdì tá à ń ṣe ní Egypt yìí o sharruha aktharu min naf'iha aburú mọ́lìdì yìí ó jóore bẹ̀ lọ